The only thing tó lè fi jẹ́ èèyàn nínú ayé until you mention Iyabo Ojo name. You must mention Iyabo Ojo name to be relevant in society. Tọ́ ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó wọ́ Lizzy Anjorin kúrú nílẹ̀ ni o. Ó wọ́ nílẹ̀ gidi gan-an torí wípé ó ń sọ̀pọ́ọ̀tù Iyabo Ojo ní arábìnrin yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣáà máa wo fídíò yìí torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tí arábìnrin yìí sọ. A ó máa play fídíò náà fún yín nísìnyí. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Ó ti yá. You must mention Iyabo Ojo name to be relevant in society. Yeah. O ní láti mention Iyabo Ojo. O ní láti mention orúkọ Iyabo Ojo láti lè fi wà relevant in society. Ó ti tán fún ẹ. Iyabo Ojo is your boss. Ọlọ́run. Abiyamọ ni Iyabo Ojo. Kò yé. Iyabo Ojo maintain ìyá ẹ̀. Iyabo Ojo tọ́jú ìyá ẹ̀ nígbà ẹjọ́ Google bẹ́rí àyà Iyabo Ojo. Ayé gbọ́ ọ̀hún mọ̀. Iyabo Ojo ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ni. Ọmọ téèyàn máa ń gbàdúrà pé kéèyàn bí lọ́mọ ni Iyabo Ojo. Òye ìyá ẹ̀. Nítorí ẹ̀ ló ṣe ń dáa fún. Torí pé ó ṣe iwájú ìyá ẹ̀ ní dáadáa. Ìgbà tí ìyá Iyabo Ojo wà lé ayé ó tọ́jú ìyá ẹ̀. Ó tún wá ṣe ẹ̀yìn ẹ̀. Ìgbà tí Iyabo Ojo ìyá ẹ̀ tún wá kú, ó tún wá ṣe ẹ̀yìn ìyá ẹ̀ dáadáa. Ó sin ẹ̀yìn ìyá ó fún ìyá ẹ̀ ní befitting burial. Kò ní dá fún ìyá ẹ̀. Kí ló fún ìyá ẹ̀ Lizzy? Ó fún ìyá ẹ̀ ní befitting burial. Wọ́n sọ ìyá ẹ̀ dànù ní ìmọ̀ mi ọba ńlá ọmọ fún wọn ní gist yẹn tó máa gbásíkì. Wọ́n ní wọ́n kọ̀ ìyá ẹ̀. Wọ́n ní àwọn àfáà kọ̀. Àwọn wòlíì kan. Wọ́n kọ̀ ìyá ẹ̀. Ìyá ẹ̀ ti kú so many days nínú ilé. Kò sẹ́ni tó gbé òkú. Òkú ìyá ẹ̀ gé jálajàla. Bí òkú ìyá ẹ̀ ṣe kú nìyẹn. Kò yẹ. Iyabo Ojo ó tọ́jú ìyá ẹ̀. Ó raṣọ gidi. Torí pé Iyabo Ojo fẹ́ kí ọmọ raṣọ gidi fóun. Torí ẹ̀ ló ṣe raṣọ gidi fún ìyá ẹ̀. Ó fún ìyá ẹ̀ lóúnjẹ tó dáa. Torí ó fẹ́ kí ọmọ kóun náà jẹun ọmọ. Ó jẹ́ kí ìyá ẹ̀ jọ́ wọn mọ́. Kò jẹ́ kí ìyá ẹ̀ kọ́wọ́ mórí báyìí kó máa fẹ̀sùn jọlẹ̀. Kò jẹ́ kébi pa ìyá ẹ̀. Torí ẹ̀ ló ṣe wí káyà ìyá Iyabo Ojo ṣe ń dà. Orí bí gbogbo ọ̀run ẹ̀ ṣe ń smooth. Ìyá àti ti Lizzy tó bá rí irú ìkẹ́ tí ìyá tó bí Iyabo Ojo ní, ó ṣe kí ìyá ẹ̀ ṣì wà láyé torí ọmọdé ni ìyá ẹ̀. Ọmọdé ni ìyá ẹ̀. Ọmọ 1984 ní ẹ̀nà Lizzy. Ọmọdé ni ìyá tó bí, ọmọdé ṣì ni. Ṣùgbọ́n ó ṣọ́kú ni. Ó ṣọ́kú dànù. Ìyá ẹ̀ ṣọ́kú. Ìyá ẹ̀ kú sínú ìyà sínú ebi. Ebi ò pa ìyá tó bí Iyabo. Ìyá ẹ̀ máa ń jẹ ní oúnjẹ tó bá wù ní. Nǹkan tó bá fẹ́ ló máa ń jẹ. Ṣùgbọ́n ìyá tó bí Lizzy ó jẹ́ ìyà kò nẹ̀. Ebi ló pa ìyá ẹ̀ kú. Ó ṣọ́kú ni. Ìwọ ń wa mọ́tò Lizzy, ìyá ẹ̀ ń gbé nínú ilé àlàpà. Inú ilé alámọ̀. Inú ilé tí wọ́n paint, uncompleted building. Ilé tí ò ní toilet. Ibẹ̀ ni ìyá ẹ̀ ń wà. Ojú ìta gbangba ni ìyá ẹ̀ ti ń wẹ̀ bó ṣe ròyìn. Wọ́n ní ìta gbangba báyìí ló máa ti ń wẹ̀. Yóò rí lé sí ìyá tó bí Iyabo ń gbé ní mansion ni Iyabo gbà fún ìyá ẹ̀ tó fi ń gbé. Kò yé ìyá ẹ̀. Ìyá tó bí Iyabo ó ní property. Mention property tí ìyá ẹ̀ ní. Iyabo wá láti ilé tó máa ń fi silver spoon tó máa fi ń jẹun bí wọ́n ṣe bí nìyẹn. Kò yẹ. Àwọn ilé bíbí ti set yẹn. Iyabo is not part of your sex. Kò yé ìyá ẹ̀. Iyabo ò bẹ́ẹ̀ dù. Ìwọ ló fẹ́ live lifestyle Iyabo Ojo. And lifestyle Iyabo Ojo is very, very costly. Very, very costly. Very, very costly. Kò yé ìyá ẹ̀. Tó bá wo àwọn aṣọ tí Iyabo Ojo máa ń wọ̀, ṣé o mọ̀ pé ó máa ń tàgì àwọn tó máa ń ran olórí burúkú ẹ̀ látijọ́ tó ti wà láyé àti ìrí kó tàgì ibi tó ti raṣọ rí. Àrí ẹ̀ kó tàgì ẹ̀. Àwọn aṣọ tí Iyabo Ojo ń wọ̀ yẹn is not my mind, it's so expensive. Àwọn aṣọ tó ń wọ̀ ó wà very, very costly. Ẹni tí Ojo kò lè ra, kò yé ìyá, kò ní yé ìyá ẹ̀. Òfò ni ìyá ẹ̀ máa ṣe. Ó ti yẹ, mo find findings mi débẹ̀ ni ó ti yé ìyá. Mo find findings mi débẹ̀ ni ó ti yẹ. Tí mo tiẹ̀ tún mọ mélòó àwọn tó ń tà fún.
ó ti yẹ ń sìn.